Yoruba Gidi TV. Wàhálà ńlá tí awuyewuye tó bẹ́ sílẹ̀ láàrin Tinubu àti ìyàwó rẹ̀ dá sílẹ̀ yìí ò dáa o. Ó ṣe níyàwó Tinubu gún Tinubu pa nítorí pé èdè àìyedè bẹ́ sílẹ̀ láàrin wọn. Èdè àìyedè tó bẹ́ sílẹ̀ láàrin ìyàwó Tinubu àti Tinubu ló fà á tó fi gún Tinubu pa. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ní yàjóyàjó ló fìdí ẹ̀ múlẹ̀ wípé ìyàwó Tinubu ti pa ọkọ rẹ̀ o. Obìnrin ẹni ọdún 23 Comfort Tinubu òun ló fẹ̀sùn kàn pé ó gún ọkọ rẹ̀ ẹni ọdún 39 pa nílùú Ìbàdàn tí ṣolúìlú ìpínlẹ̀ Ọ̀yọ́. Olúṣẹ́gun Tinubu lorúkọ ọkọ ẹ̀ ń jẹ́, orúkọ ló fẹ́ jọra. Àwọn ọlọ́pàá sì ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí ẹ̀ pápápá. Wọ́n ti ń tẹ̀síwájú nínú ìwádìí tó sì jẹ́ wípé wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé Tinubu ti kú lẹ́yìn ìgbà tí ìyàwó rẹ̀ gún un lọ́bẹ. Èdè àìyedè kan ni wọ́n sọ pé ó bẹ́ sílẹ̀ láàrin wọn tí kò jẹ́ kí wọ́n gbọ́ra wọn yé. Ní nǹkan aago 10 alẹ́ ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé lọ́jọ́ Wednesday làwọn méjèèjì bẹ̀rẹ̀ ìtàkùrọ̀ gan tí wọ́n sì bẹ̀rẹ̀ sí fi ohùn líle bára wọn sọ̀rọ̀. Aṣọ yìí bẹ́ sílẹ̀ nítorí pé ń ṣe níyàwó tilẹ̀kùn mọ́ ọkọ rẹ̀ síta. Èyí ni wọ́n fà títí tó fi di pé inú pàpà bí ìyàwó tó sì gún ọkọ rẹ̀ lọ́bẹ lẹ́yìn ó sì gbàbẹ̀ lọ. Ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n mú dé police station àgọ́ ọlọ́pàá èyí tí ń bẹ ní Gbági nílùú Ìbàdàn tí àwọn ọlọ́pàá sì ń tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí. Látòrí ìyẹn ká bọ́ sórí àwọn ìṣẹ̀lẹ̀ míì. Àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ògùn ẹ jẹ́ ká gbóṣùbà fún wọn fún àwọn iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe nítorí pé wọ́n ń ṣàfihàn ẹ̀ bí wọ́n ṣe ń ṣe é níkọ̀kọ̀. Wọ́n ń gbìyànjú gbogbo agbára wọn láti tiwọ́ ìwà ìkà, ìwà ipá, ìwà burúkú, ìwà ìbàjẹ́ bọlẹ̀ láwùjọ wa. Bó tiẹ̀ jẹ́ pé ó bani lọ́kàn jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn yìí èyí tó pọ̀ nínú wọn ló ti ṣẹ̀wọ̀n rí tí wọ́n tún jáde. Tán bá tún jáde wọ́n á tún dáràn, wọ́n á tún padà sẹ́wọ̀n. Wọ́n á tún jáde wọ́n á tún wá dáràn. Ohun tó wá fà á tí wọ́n fi ń láǹfààní àti jáde lẹ́yìn ìgbà tí wọ́n ti pààyàn tàbí hùwà ìbàjẹ́ yìí ni ò yá wa. Èyí là á fi máa kíra wa nílọ̀ gidigidi wípé ká ṣọ́ra gan ni o, ká sì wà ní ìfura. Nínú fídíò tá a fi síta lánàá èyí tí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tí wọ́n ti sọ̀rọ̀ tilẹ̀kùn tá a sì fi ojú yín tó àwọn èèyàn ẹni ibi tí pọnmọ́ reléwẹ̀ àwọn ajínigbé. Tẹ́ ẹ bá ṣàkíyèsí ìkan gbòógì lára àwọn ajínigbé tó jẹ́ ọ̀gá wọn, ó ní ọ̀gá ara àwọn lòun nídìí ká jíyàn gbé. Ó sì ní àwọn ọmọ ọ̀dọ̀, àwọn ọmọ iṣẹ́ rẹpẹtẹ, àwọn tí ń dúró tàwọn tí wọ́n bá jí gbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ṣàlàyé nǹkan kan. Ṣé ẹ rántí n tó sọ? Àwọn wo lẹ jí gbé? Àwọn obìnrin kan ni. Ó ní àwọn obìnrin làwọn mọ́ tájẹ́ẹ̀tì tí wọ́n bá sì ti ṣàkíyèsí wípé ayọ́kẹ́lẹ́ kan ń lọ, obìnrin ló sì wà nínú ẹ̀. Àwọn á bẹ̀rẹ̀ sí tẹ̀lé títí táwọn á fi tẹ̀lé irú wọn délé. Tó bá ti dé ilé níbẹ̀ ni wọ́n á ti já ọkọ̀ gbà mọ́ irú obìnrin bẹ́ẹ̀ lọ́wọ́ tí wọ́n á sì gbóhùn àtọkọ̀ ó dínú igbó. Wọ́n bá dénú igbó àwọn kan ti wà níbẹ̀ tí wọ́n ó tẹ́wọ́ gba ẹni tí wọ́n jí gbé sínú igbó kìjikìji. Wọ́n á sì ta ọkọ̀ sí Nìjẹ̀. Ọwọ́ bá àwọn tí wọ́n ń ta ọkọ̀ fún, tí wọ́n ń gbé ọkọ̀ fún, tí wọ́n ń gbé lọ sí orílẹ̀-èdè ibòmíì láti tà. Ọwọ́ bá àwọn tí wọ́n ń jiyàn gbé àtàwọn tí wọ́n ń gba ẹni tí wọ́n bá jí gbé tí wọ́n ń gbà á sọ́dọ̀. Wọ́n gba 10 million naira lọ́wọ́ ẹlòmíì, 5 million naira lọ́wọ́ ẹlòmíì. Ó ní ọmọ babaláwo lòun bẹ́ẹ̀ bá gbàgbé. Fáǹfààní ẹni tí ò rí fídíò tàná, ẹ farabalẹ̀ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin nítorí pé Dámilọ́lá Ayépọlá ó ti wà ń kalẹ̀ láti fún wa lọ́kùnrin kẹ́nẹ̀wín ìròyìn lórí eléyìí. Kó wá tó di pa lọ síbẹ̀ òun lórí ọ̀rọ̀ Monday Àríjó eléyìí tí ó papòdà tó gbẹ̀mí mì lẹ́yìn ìgbà tí àwọn olùkọ́ tí wọ́n sọ wípé àwọn fẹ́ bá àwọn ọmọ wí nílé ẹ̀kọ́ girama tó jẹ́ tìjọba èyí tí ń bẹ ní Ọbádá Ìdíẹ̀mí nípínlẹ̀ Ògùn. Wọ́n ní wọ́n jẹ àwọn níyà pàṣán
wọ́n sì tún ní kí àwọn ó ṣe punishment kan yìí tán ń pè ní frog jump, kán fọwọ́ mú etí wọn kán máa lọlẹ̀ kán máa lọ òkè. Gẹ́gẹ́ bí n tá a gbọ́ wọ́n níbẹ̀ ni Monday ti forí sọ búlọ̀kù tó sì dákú rangbada láti bẹ̀ ilé ìwòsàn, láti bẹ̀ wọ́n du ẹ̀mí ẹ̀ títí tẹ́lẹ̀mí fi gbà á. Ọ̀gọ̀rọ̀ ọmọ Nàìjíríà ń wí pé ìdájọ́ òdodo làwọn fẹ́ lórí ọ̀rọ̀ ikú Monday o, àti pé ó yẹ kí wọ́n ṣe tí ó tu àwọn bàbá àti ìyá àti mọ̀lẹ́bí ẹ̀ nínú, nítorí pé ọmọ yìí ò kú sílé o, ilé ẹ̀kọ́ tó lọ ló ti lùgbàdì tó dẹ̀mí ẹ̀ légbodò tó fi kú láìpẹ́ ọjọ́. Kọmíṣánná ọlọ́pàá wá sọ̀rọ̀ kan lórí ẹ̀ nígbà tá a bi wọ́n léèrè pé kọmíṣánná, ọ̀rọ̀ ọmọ yìí tó kú yìí kí la fẹ́ gbọ́ ń pa ẹ̀. Ohun tí kọmíṣánná ọlọ́pàá sọ òun náà ni pé àwọn ti yọ̀ǹda òkú fún mọ̀lẹ́bí. I want to confirm to you that autopsy has been concluded and the court has been released to the family. Bákan náà ni wọ́n ti yọ àwọn nǹkan kan lára òkú yìí láti lọ rèé ṣe ìwádìí ìjìnlẹ̀ nípa ikú tó pa á, káwọn lè rí ìdí òdodo fi múlẹ̀, kó má jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó kàn ń lọ lórí ayélujára lámọ̀ gbọ́. Wọ́n láwọn ọ̀rọ̀ tó ń lọ lórí ayélujára àwọn ò gbàgbọ́ nínú ẹ̀ torí pé kò fẹsẹ̀ múlẹ̀. Tọ́ àwa ti lọ sílùú yẹn, a sì ti lọ bá àwọn mọ̀lẹ́bí láti lè fìdí ọ̀rọ̀ múlẹ̀. Ẹ jẹ́ kí a pe ìkan lára àwọn mọ̀lẹ́bí, pàápàá ẹni tó jẹ́ àkọ́bí bàbá ọmọ yìí, ìyẹn ẹ̀gbọ́n olóògbé, ẹ̀gbọ́n Monday Àríjó. Hello sir. Hello sir. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàsán o. Ẹ bá ń dárúkọ yín àti bẹ́ẹ̀ ṣe jẹ́ sí Monday Àríjó. Orúkọ mi ni Àríjó Ismail, tí mo jẹ́ àkọ́bí màmá Monday Àríjó àti bàbá Monday Àríjó. Mo jẹ́ ẹ̀gbọ́n fún Àríjó Monday. Ó bà wá lọ́kàn jẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí àbúrò yín, sí mọ̀lẹ́bí yín. A ò ní rírú ẹ̀ mọ́. Àmín. A sì bá yín kẹ́dùn gan-an ni. Yes sir. Lánàá tá a wà pẹ̀lú kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Ògùn, bàbá wa Lámùtú, a béèrè ìbéèrè lọ́wọ́ wọn wípé ipò wo lọ̀rọ̀ dé dúró lórí ọ̀rọ̀ Monday tó gbẹ̀mí mì lẹ́yìn ìbáwí ní iléèwé. Ohun tí kọmíṣánná sọ ni pé ìwádìí ń tẹ̀síwájú, pé wọ́n sì ti ń tẹ̀síwájú nípa yíyọ nǹkan kan lára ọmọ ọ̀hún láti ṣèwádìí ikú wo gan ló pa ní tààràtà. Wọ́n tún wá tẹ̀síwájú ní ọ̀rọ̀ wọn pé wọ́n ti yọ̀ǹda òkú Monday Àríjó fún yín. Níbo lọ̀rọ̀ dé dúró lórí ẹ̀? Kí sì ni ìpinnu mọ̀lẹ́bí yín? Ẹ ṣe olóòtú. Ibi tí ọ̀rọ̀ gbé dé dúró ni wípé wọ́n pè láti Eléwéran pé kí a lọ sí Ìmẹ̀kọ Àfọ̀n láti lọ gba ìwé láti fi sin òkú ọmọ yẹn yẹn Àríjó Monday. Okay. Mo béèrè lọ́wọ́ ẹni tí ó pè láti Eléwéran wípé ìwádìí tí wọ́n wá ṣe fún ọmọ Àríjó Monday, ǹjẹ́ èsì náà ti jáde kó tó di pé àti ìkú náà bọ̀lẹ̀. Ó dá mi lóhùn, ó ní pé èsì yẹn kò tíì jáde. So mo sì sọ wípé tí a ò bá tí ì rí èsì, àwa náà a ò nígbà láti sin ọmọ yẹn. Àfi tí ìwádìí tó gbóná tó jẹ́ ìdájì ìwádìí tó múnádóko láì fi ìgbà kan bọ̀ kan nínú. Àfikà náà rí kó tó di pé a máa sin ọmọ wa. Lọ́rọ̀ kan ohun tẹ́ ń retí ni ìdájọ́ òdodo lórí ikú Monday Àríjó, àbí? Bẹ́ẹ̀ni, torí ìjọba fúnra ẹ̀ ló ní kó wá ṣe ìwádìí lórí ikú ọmọ yẹn. Àwa náà àsìkò ọ̀bọ̀wé láti ṣe ìwádìí náà, a ò lè tí gbọ́ ìsàn rárá. Kò lè ìdájọ́ òdodo ni à ń lóde báyìí lórí ikú ọmọ yẹn. Ok, ẹ ṣeun púpọ̀. Ẹ ṣeun fún ìfọwọ́sowọ́pọ̀ yín pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn. Tọ́ra àwọn náà ti fi dá wa lójú pé àwọn ṣe tán láti rí dájú pé ìdájọ́ òdodo wáyé lórí ẹ̀. Gbogbo bá wá ṣe ń lọ, àwa ṣe tán láti máa fi etí gbogbo àgbáyé tó, nítorí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn káàkiri orílẹ̀-èdè àgbáyé, kì í ṣe lórílẹ̀-èdè Nàìjíríà nìkan ni wọ́n ń sọ pé dandan àwọn fẹ́ mọ ibi tọ́rọ̀ fẹ́ já sí lórí ọ̀rọ̀ yìí, torí pé ìṣẹ̀lẹ̀ náà kò tẹ́ wọn lọ́rùn.
Okay, sir. so ẹ ṣeun púpọ̀ ẹ bá ń dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Mr. Arijo Ismail. ẹ ṣeun gan ni o. Sir. Yes sir. Ẹ ṣé, sir. Yes sir. ọ̀rọ̀ lẹ ti gbọ́ ọ̀run látẹnu ẹni tó jẹ́ ẹ̀gbọ́n fún Monday Arijo tó gbẹ̀mí mì ní Ọbádá Ìdíẹ̀mí. ẹ jẹ́ ká tẹ̀síwájú láti gbọ́ àlàyé ọ̀rọ̀ púpọ̀ sí i nípa ìṣẹ̀lẹ̀ bí àwọn èèyàn wọ̀nyí ṣe ń hùwà láabi. ẹ jẹ́ ká wà ní ìfura o, bẹ́ẹ̀ bá ń wa ọkọ̀ lọ ẹ máa wo ẹ̀yìn wò lóòrèkóòrè láti wo mọ́tò wo ló ń tẹ̀lé yín, nítorí pé àwọn ẹni ibi yìí ní àwọn ní mọ́tò táwọn máa fi tẹ̀lé àwọn tí àwọn bá ti rí wọn ó ti lúgọ síbì kan, tá bá ti wá rí ẹni tó ń lọ pàápàá obìnrin wọn á bẹ̀rẹ̀ sí tẹ̀lé, wọ́n sì tún ń lo kinní kan tán pè ní abèrè tán láwọn fi ń béèrè ọ̀nà, wọ́n ní ìbílẹ̀ ní kinní ọ̀hún tiẹ̀, ìyún ní a lè ṣe ó sọ pé babaláwo ni bàbá òun. bákan náà látún láǹfààní àti rí ọmọkùnrin kan eléyìí òun tiẹ̀ tó fipá bá ọmọbìnrin kan lò pọ̀ ládùúgbò, òun àti Fílípù ní ẹjọ́ fipá bá lò pọ̀. lẹ́yìn èyí wọ́n sì pa ọmọbìnrin náà ọmọ ọdún 14, kí ló dé, wọ́n pa á tán wọ́n tún lọ rè gbé òkú ẹ̀ jù sínú odò. ó mà ṣe o, ìwà ọ̀dájú pọ̀ jù ńlẹ̀ yìí. ẹ máa bá wa ká lọ. Ọlákúnlé Fásùgbà ló kọ mi, ìkànnì Yorùbá Gidi TV lẹ́nu láǹfààní àti wò. alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Ògùn CP Abíọ́dún Alámùtú PSC nínú ọ̀rọ̀ tó fi síta lọ́jọ́ kìíní oṣù kọkànlá ọdún yìí ní olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Eléwéran nílùú Abẹ́òkúta ti jẹ́ kó di mímọ̀ pé inú òun dùn láti mú àwọn àṣeyọrí tí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Ògùn ti ṣe láìpẹ́ jọjọ. ó sọ síwájú sí pé ó ṣe pàtàkì fún òun láti mẹ́nuba àwọn àṣeyọrí tó láàmìlàaka tí wọ́n ti gbé ṣe. nínú ọ̀rọ̀ rẹ̀, alábòjútó Alámùtú rán gbogbo mùtúmùwà létí nípa àtẹ̀jáde tí òun fi síta gbẹ̀yìn ní ọjọ́ 9 oṣù kẹjọ ọdún 2024. ó tẹ̀síwájú pé nínú àtẹ̀jáde yìí òun mẹ́nubà pé àwọn àlàyé pàtàkì kan máa jáde ní àwọn ọjọ́ tó tẹ̀lé. CP Alámùtú nínú ọ̀rọ̀ rẹ̀ sọ pé ó jẹ́ ohun tó dùn mọ́ òun nínú gidi gan ni o láti kéde pé àwọn olùṣe bí ọ̀daràn tí wọ́n ní í ṣe pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé tí àwọn ọlọ́pàá ti ní àkọsílẹ̀ rẹ̀ ní àwọn oṣù 3 sẹ́yìn, òun ni wọ́n ti fi ọwọ́ òfin mú. ojú àwọn àṣebí náà ni wọ́n ti fi hàn gbogbo aráyé báyìí. àwọn ọlọ́pàá ti parí ìwádìí wọn àti pé wọ́n máa fi ojú àwọn ọ̀daràn yìí ba ilé ẹjọ́ ní kóòtù láìpẹ́. iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Ògùn òun ni wọ́n ta lólobó láàrin oṣù karùn-ún sí oṣù kẹsàn-án ọdún yìí nípa àwọn ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní ṣe pẹ̀lú ìfìmọ̀ṣọ̀kan hùwà láabi, ẹ̀sùn olè jíjà àti ẹ̀sùn ìjínigbé tí ó dá lórí àwọn èèyàn 7. láti ìgbà tí àwọn ọlọ́pàá ti mọ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ bí ojúṣe wọn, wọ́n tètè falẹ̀ mọ́ bí wọ́n ṣe máa fojú aṣebi hàn kí ọwọ́ tẹ̀ wọ́n kí wọ́n sì fojú wọn balẹ̀ ẹjọ́. CP Abíọ́dún Alámùtú tẹ̀síwájú pé bí àwọn ajínigbé wọ̀nyí ṣe ń ṣiṣẹ́ wọn ní ṣísẹ̀ntẹ̀lé, ó ń fojú hàn gbangba pé àwọn ọ̀daràn yìí ọmọ ẹgbẹ́ ajínigbé kan náà ni wọ́n. àwọn ni wọ́n sì ń kó ìpayà bá àwọn arìnrìn-àjò tí wọ́n ń lọ wọ́ọ́rọ́wọ́ wọn ní agbègbè Ṣàgámù àti Ìjẹ̀bú Òde. lọ́jọ́ 3 oṣù kẹwàá ọdún yìí, ìmọ́lẹ̀ pàtàkì tàn sórí ọ̀rọ̀ àwọn ajínigbé tí wọ́n ń da gbogbo ìlú láàmú, léyìí tó jẹ́ kí àwọn ọlọ́pàá tí wọ́n wà lẹ́ka ìlòdì sí ìwà ìjínigbé nípínlẹ̀ Ògùn bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìwádìí ọlọ́fintótó tó lọ́ọ̀rìn lórí àwọn ẹ̀sùn yìí. àbálò àbábọ̀, ìwádìí tí wọ́n ṣe òun ló ṣokùnfà bí wọ́n ṣe fi ọwọ́ òfin mú ẹnìkan tí wọ́n ń pè ní Abíọ́lá Odùyẹmí níbi tí ó lọ farasin kó sí ní agbègbè Ẹgbẹ́dá nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. òun ní kọ́kọ́ ní ọwọ́ bá ọwọ́ tẹ àwọn afurasí pàtàkì mìíràn tí wọ́n lọ́wọ́ nínú àwọn ẹ̀sùn tá a kà ṣáájú yìí. orúkọ àwọn afurasí náà ní Azeez Abọ́ládé Alèṣe, ọkùnrin ẹni ọdún 42, Onkorẹsẹ̀ Jacob, ọkùnrin ẹni ọdún 24, Henry Gaga Emmanuel, ọkùnrin ẹni ọdún 24, Joseph Udoma, ọkùnrin ẹni ọdún 42, Abe Emmanuel, ọkùnrin ẹni ọdún 24, pẹ̀lú Jimoh Karim, ọkùnrin ẹni ọdún 39. ṣebí ẹ rántí pé ẹ̀sùn méjì tó ṣe gbòógì ní alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Ògùn Abíọ́dún Alámùtú kà sílẹ̀ pé ó rọ̀ mọ́ àwọn afurasí ọ̀daràn tí wọ́n ń fojú hàn yìí. ẹ̀sùn àkọ́kọ́ ní í ṣe pẹ̀lú ìfìmọ̀ṣọ̀kan hùwà láabi, ìjínigbé àti ìdígunjalè.
ní ọjọ́ 16 oṣù karùn-ún ọdún 2024 ní nǹkan bíi aago 6 alẹ́ kọjá ìṣẹ́jú 28 òun ni àwọn ọmọ ẹgbẹ́ burúkú yìí tí Azeez Abọ́ládé Alèṣe léwájú wọ́n jùmọ̀ ṣe ìjàmbá fún arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Búsàrí Abíọ́lá lásìkò tí onítọ̀hún ń gbìyànjú láti wa ọkọ̀ rẹ̀ wọnú géètì ilé rẹ̀ tó wà ní Ṣàgámù nípínlẹ̀ Ògùn. Kò tán síbẹ̀ o, Azeez àti àwọn ẹmẹ̀wà ọ̀daràn rẹ̀ jí arábìnrin Abíọ́lá gbé, wọ́n sì jí i gbé pẹ̀lú ọkọ̀ Corolla aláwọ̀ eérú tí ó ń wà, ṣùgbọ́n kò tí ì gba nọ́mbà sí Corolla 2009 mọ́dẹ̀lì yìí o lásìkò tí wọ́n jí i gbé. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ orí arábìnrin Búsàrí Abíọ́lá tó máa kó o yọ jẹ́ kí àwọn ikọ̀ ajínigbé yìí dá a sílẹ̀ pé kí ó máa lọ, ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n dá a sílẹ̀ tán àwọn ajínigbé yìí kọ̀ láti dá ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ padà fún un. Azeez Abọ́ládé Alèṣe yìí kan náà pẹ̀lú àwọn ọkùnrin 6 míì tí wọ́n dì á mọ́ra ni wọ́n lọ dènà de arábìnrin Adébáyọ̀ Ọlábísí ní ọjọ́ 17 oṣù karùn-ún ọdún 2024 ní nǹkan bíi aago 6 alẹ́ kọjá ìṣẹ́jú 10 ní agbègbè Èrúnwọ̀n nílùú Ìjẹ̀bú Òde nípínlẹ̀ Ògùn tí wọ́n sì gbé e lọ nínú ọkọ̀ Jeep Highlander funfun rẹ̀ tí ó ní nọ́mbà ìdánimọ̀ BDG 125HZ. Wọ́n wa arábìnrin Ọlábísí lọ sí ibi tí ẹnikẹ́ni kò mọ̀. Bákan náà ni iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Ògùn tún gba àkọsílẹ̀ mìíràn pé ní bí ọ̀sẹ̀ 3 lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjínigbé méjì àkọ́kọ́ yìí àwọn ikọ̀ ajínigbé yìí kan náà tí Azeez Abọ́ládé Alèṣe jẹ́ olórí fún lọ́jọ́ 2 oṣù kẹfà ọdún 2024 ní nǹkan bíi aago 6 àrọ̀lẹ́ tún jí arábìnrin Ọmọṣẹ́yìn tá à ń wá gbé níjẹ̀bú Mùṣín nípínlẹ̀ Ògùn tí wọ́n sì mú òun náà lọ sí ibi tí ẹnikẹ́ni kò mọ̀. Lákòókò tí àwọn ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó lòdì sí ìjínigbé ti ń wá àwọn ọ̀daràn yìí kiri, àwọn Azeez Abọ́ládé Alèṣe àti ikọ̀ ìjínigbé rẹ̀ tó lo irú ìlànà kan náà tí wọ́n ń lò. Wọ́n ṣígun lọ bá Ṣẹ́gun Adébánjọ lọ́jọ́ 14 oṣù keje ọdún 2024 ní nǹkan bíi aago 11 alẹ́ tí wọ́n sì wá lọ pẹ̀lú ọkọ̀ Toyota Camry pupa rẹ̀. Ìkọlù tó kẹ́yìn ìṣẹ̀lẹ̀ ní ọjọ́ 5 oṣù kẹsàn-án ọdún 2024 ní nǹkan bíi aago 7 alẹ́ nígbà tí àwọn ọmọ ikọ̀ ajínigbé yìí kan náà wọlé sínú ọgbà tí arábìnrin Húrapà Elizabeth ẹni tí ó jẹ́ nọ́ọ̀sì nílé ẹ̀kọ́ fásitì Babcock ń gbé. Wọ́n wọlé sínú ọgbà arábìnrin yìí lẹ́yìn tí ó ti ibi iṣẹ́ dé. Wọ́n na ìbọn sí i, wọ́n tún gbé òun náà lọ nínú mọ́tò Toyota Camry pupa rẹ̀ tí kò ní nọ́mbà ìforúkọsílẹ̀. Nínú ìwádìí tí àwọn ọlọ́pàá ṣe, wọ́n fi ọwọ́ òfin mú Abíọ́lá Odúyẹmí ní ọjọ́ 13 oṣù kẹwàá ọdún 2024 tí wọ́n sì bá kíódà tó ní àmì ìdánimọ̀ Babcock University nínú. Wọ́n tún rí báàgì ọ̀kan lára àwọn tí wọ́n jí gbé lọ́wọ́ rẹ̀. Kẹ́ ẹ máa wò ó, Abíọ́lá Odúyẹmí kò ní ìbáṣepọ̀ kankan pẹ̀lú ilé ẹ̀kọ́ fásitì Babcock rárá àti rárá, àti pé nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ó jẹ́wọ́ pé òun lọ́wọ́ nínú àwọn oríṣiríṣi ẹ̀sùn ìjínigbé tí ó ti ṣẹlẹ̀ nípínlẹ̀ Ògùn. Ó ṣe àlàyé pàtàkì tó fún àwọn ọlọ́pàá ní ìrànwọ́ láti lè rí àwọn akẹgbẹ́ rẹ̀ tó kù mú. Ní ìbámu pẹ̀lú àwọn àlàyé alákọọ́lẹ̀ tí àwọn ọlọ́pàá ti gbà sílẹ̀ lásìkò ìwádìí wọn, Azeez Abọ́ládé Alèṣe ni wọ́n tọ́ka sí gẹ́gẹ́ bí aṣáájú ẹgbẹ́ ọ̀daràn tó ń jí èèyàn gbé yìí. Òun ló tún jẹ́ ẹni tó máa ń gba àwọn èèyàn wọlé sínú ẹgbẹ́ ọ̀daràn wọn. Azeez máa ń gbára lé olóògùn rẹ̀ tí ó máa ń fún lóògùn abẹnugọ̀ngọ̀ tí ó máa ń lò láti lè tọ́ sọ́nà nígbàkúùgbà tó bá ti fẹ́ lọ dojúkọ àwọn tó fẹ́ ṣe ọṣẹ́ fún. Alèṣe ti léwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé. A tún máa gba owó ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn tó bá jí gbé kí ó tó tú wọn sílẹ̀. Ó pọn dandan kí a jẹ́ kẹ́ ẹ mọ̀ pé Azeez Alèṣe ni àwọn ọlọ́pàá ti kọ́kọ́ mú ní ọjọ́ 14 oṣù kínní ọdún 2016 fún ẹ̀sùn pé ó jí àjèjì tí ó wá ṣiṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà gbé lójú pópó Ṣàgámù sí Ògìjó, àti pé ó sì ń jẹ́jọ́ lọ́wọ́ níwájú adájọ́. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn náà tún mú ní ọjọ́ 28 oṣù kẹjọ ọdún 2022 látàrí pé ó jí àwọn ọmọbìnrin méjì kan gbé nílùú Ìbàdàn. Ó tún jẹ́ ẹjọ́ ìyẹn náà lọ́wọ́lọ́wọ́ ní ilé ẹjọ́ gíga tó wà nílùú Ìbàdàn. Alèṣe ni wọ́n tú sílẹ̀ ní ọjọ́ 26 oṣù kẹrin ọdún 2024, ṣùgbọ́n kàkà kí ó yí ìwà rẹ̀ padà, ó dá ẹgbẹ́ ọ̀daràn míì sílẹ̀ tí ó tún wá bẹ̀rẹ̀ iṣẹ́ ajínigbé wọn ní pẹrẹwu. Ó ṣíde ìjínigbé pẹ̀lú ẹgbẹ́ ọ̀daràn rẹ̀ tuntun ní ọjọ́ 16 oṣù karùn-ún ọdún 2024. Iṣẹ́ burúkú yìí ni ó ń ṣe títí di àkókò tí ọwọ́ àwọn ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tí wọ́n lòdì sí ìjínigbé fi ọwọ́ òfin mú.
ìwádìí kíkún tí àwọn ọlọ́pàá ṣe síwájú sí i ó lọ sọ́dọ̀ gbogbo àwọn afurasí yòókù tí wọ́n mú ó sì ṣe ìrànwọ́ fún àwọn ọlọ́pàá láti mọ àwọn ipa tí ẹnì kọ̀ọ̀kan ń kó nínú ẹgbẹ́ ọ̀daràn yìí. Joseph Udo máa jẹ́ kí wọ́n mọ̀ pé òun lọ́wọ́ nínú ìjínigbé oníròyìn kan nílùú Ìjẹ̀bú Òde lọ́dún 2023. Ó sọ síwájú sí i pé òun farapa nínú ìkọlù ìbọn lásìkò tí àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ ìdóòlà àwọn tí àwọn ti jí gbé. Wọ́n gba ìbọn Browning kan lọ́wọ́ Henry Gaga Emmanuel, èyí tí wọ́n lò nígbà tí wọ́n bá fẹ́ jí èèyàn gbé tàbí lásìkò tí wọ́n bá fẹ́ digunjalè. Àwọn gbajúgbajà ajínigbé méjì tí wọ́n ń pè ní Salami Rashidi tó wá láti Ṣakí nípínlẹ̀ Ọ̀yọ́ àti Jimoh Karim tí ó wá láti ìpínlẹ̀ Kwara tí wọ́n jẹ́ ọmọ ọkọ̀ ọ̀daràn yìí náà. Àwọn ni wọ́n máa ń rọ ìbọn tiwantiwa àti àwọn ìjà olóró mìíràn fún àwọn ọmọ ẹgbẹ́ wọn. Àwọn méjèèjì yìí náà ni wọ́n máa ń dúnàádúrà lórí bí wọ́n ṣe máa ta àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí wọ́n bá jí gbé sí orílẹ̀-èdè Niger Republic. Abe Ogunbanwo, ẹni tí ó tún jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ ọ̀daràn yìí ní tirẹ̀ jẹ́wọ́ pé òun ń tòun òun máa ń rí i dájú pé gbogbo àwọn èèyàn tí ẹgbẹ́ ọ̀daràn yìí bá jí gbé tó wà ní ìgbèkùn wọn ní ebi kò pa nínú igbó ọ̀sọ̀sà táwọn máa ń kó wọn sí. Lára àwọn ẹ̀rí alákọọ́lẹ̀ àwọn ohun ìjà olóró tí wọ́n gbà lọ́wọ́ àwọn ọ̀daràn wọ̀nyí rèé o: Browning pistol kan, Jeep Element kan tó ní nọ́mbà ìdánimọ̀ AYT 88MS, Toyota Camry kan pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ NOKTU 406JL, báàgì iléèwé méjì, lunch báàgì méjì pẹ̀lú shuttle báàgì kan, kí ó dá Babcock University kan àti àwọn oògùn tí wọ́n fi ń ṣe ìjàmbá fáwọn aráàlú. Lórí ẹ̀sùn kejì tó ní ṣe pẹ̀lú ìfìmọ̀ṣọ̀kan ìwà láabi àti ẹ̀sùn ìjínigbé, alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tìpínlẹ̀ Ògùn ṣàlàyé síwájú sí i pé ìpínlẹ̀ Ògùn ti wà ní àlàáfíà rẹpẹtẹ báyìí pẹ̀lú bí àwọn ti ṣe fi ọwọ́ òfin mú Ọ̀nàríẹ̀dẹ̀ Augustine, ọkùnrin ẹni ọdún 23, àmọ́ ṣá o ẹnì kejì rẹ̀ afurasí Akpan ìyẹn ṣì ń sá kiri, ọwọ́ ò tí ì bá. Ní kété tí àwọn méjèèjì yìí ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ burúkú yìí, àwọn ọmọdé làwọn máa ń jí gbé tiwọn. Láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn tí ò bófin mu yìí, wọ́n ti jí ọmọ tó lé ní 10 gbé tí wọ́n sì ti gba owó ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn ìdílé wọn kí wọ́n tó dá wọn padà fún àwọn ẹbí wọn. Nínú àlàyé tí afurasí ṣe fún àwọn ọlọ́pàá, wọ́n sọ di mímọ̀ pé àwọn ni àwọn wà nídìí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé nílùú Ìjẹ̀bú Òde níbi tí wọ́n ti jí Adéògùn Olúwaṣẹ́gun àti Jonathan Favour gbé pẹ̀lú ọgbọ́n àrékérekè tí àwọn ń lò, pẹ̀lú ìlànà ẹ̀tàn bíi pé àwọn fẹ́ yá bátìrì ọkọ̀ tí wọ́n ń lò ní ọjọ́ 17 oṣù kẹsàn-án ọdún yìí àti ìlànà ẹ̀tàn pé àwọn ń wá ilé tí àwọn lè máa gbé tí àwọn sì lò yẹn ní ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún yìí. Afurasí tí ó wà nídìí ọ̀rọ̀ yìí ni Ọ̀nàríẹ̀dẹ̀ Augustine, ọkùnrin ẹni ọdún 23, wọ́n sì bá ẹsibíìtì Tecno Android fóònù kan lọ́wọ́ rẹ̀. Ní ìtẹ̀síwájú ìwádìí ọlọ́fintótó lórí Philip Ogunnaike ní tirẹ̀ tó jẹ́ apààyàn tí ó ń pa ọmọdé àti àgbàlagbà, wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé gbogbo àwọn àgọ́ ọlọ́pàá tí wọ́n ti ń mú orúkọ ayédèrú ló máa ń kọ sílẹ̀. Bí àpẹẹrẹ, nígbà tí wọ́n mú lọ sí àgọ́ ọlọ́pàá CID ní Pàǹtí nípínlẹ̀ Èkó, orúkọ tí ó lòun ń jẹ́ ni Philip Moyinọlá. Bí ẹ kò bá gbàgbé Aisha Bello, ọmọbìnrin ẹni ọdún 14 tí ó jí gbé ní Àgbàdo nípínlẹ̀ Èkó, arákùnrin Philip Ogunnaike àti arákùnrin Essien Michael Indifereke, àwọn méjèèjì ni wọ́n dìjọ fi ipá hùwà kò tọ́ pẹ̀lú ọmọ kékeré ọmọbìnrin yìí. Lẹ́yìn èyí, àwọn méjèèjì fún Aisha Bello lọ́rùn pa títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀. Lẹ́yìn èyí, ọkùnrin kan Joseph Daniel ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọ̀daràn wọ̀nyí láti gbé òkú Aisha, ọmọbìnrin ẹni ọdún 14, lọ sí ẹ̀gbẹ́ etídò. Ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá tó ń gbógun ti ìwà ìjínigbé nípínlẹ̀ Ògùn wọ́n ti fọmọ yọ o pẹ̀lú ìwà olóye àti ọlọ́gbọ́n tí wọ́n lò láti fi ṣe àwọn iṣẹ́ wọn léyìí tí ó jẹ́ kó ṣeé ṣe láti rí i pé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìjínigbé wọ̀nyí ni wọ́n ti fi ọwọ́ òfin mú láì fi ẹnikẹ́ni lọ́rùn sílẹ̀. Ní ìbámu pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí, gbogbo àwọn tí wọ́n jẹ́ afurasí ọ̀daràn ni wọ́n ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn. Alábòjútó alámùtú ti fi dá gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn létí pé àlàáfíà ti padà sí ìpínlẹ̀ Ògùn. Sàkẹ́ mẹ́mọ̀ ọmọdé o, First Lady káàbọ̀. Ó ń fèrè àtẹ̀gò ṣe ìtọ́jú l'Amẹ́ríkà, ìwọ la gbà o. First Lady
Lady Botanical Store Àṣàkẹ́ Amẹ́ní New Jersey USA. Àṣàkẹ́ ọmọ Jùbírì ló ń ta tewétegbò tó jẹ́ tiwantiwa ní New Jersey. gbogbo àwọn ohun èlò tá a lè fi ṣètò àdúrà tó ń jẹ́ ní mọ̀nà wá. yàtọ̀ sí pé First Lady Botanical Store jẹ́ store ńlá tẹ́tí lè rí gbogbo spiritual items rà. ọmọ Jùbírì tún bá àwọn èèyàn ṣe àkànṣe iṣẹ́ ìṣẹ́gun àti ìtúsílẹ̀ pẹ̀lágbára ẹ̀mí. wá ra spiritual perfumes ọ̀nàlà Holy Michael 77 Oyin Gidi Dixmore àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní First Lady Botanical Store lọ́dọ̀ Àṣàkẹ́ Amẹ́ ọmọ Jùbírì. oríṣiríṣi àwọn oògùn ìbílẹ̀ tá a fi ṣètọ́jú ojú ìtọ́jú oyún ìju yanjú ìṣòro àìrọ́mọbí àtàwọn àìsàn míì tẹ́ ti gbé kiri tí wọ́n pé kò sọ́nù àbáyọmọ́. ẹ yára tètè pé First Lady Àṣàkẹ́ Amẹ́ríkà ọmọ Jùbírì ní New Jersey USA sórí +186-227-06019. Yoruba Gidi TV. Yoruba Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yoruba Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yoruba Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yoruba Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yoruba Gidi TV.